ìjọba ìpínlẹ̀ Èkó sọ òkodoro ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lórí ìtúsílẹ̀ bàbá Ìjẹ̀ṣà lọ́gbà ẹ̀wọ̀n yàtọ̀ sí àhesọ ọ̀rọ̀ tó gbalẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣàlàyé òkodoro ọ̀rọ̀ lórí ìròyìn táwọn èèyàn kan ń gbé kiri wípé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn fìdí rẹ̀ múlẹ̀ pé gbajúgbajà òṣèré tíátà ni Ọlárẹ̀wájú James Omiyinka tí ọ̀pọ̀ mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà kò jẹ̀bi ẹ̀sùn ìfipábánilòpọ̀ tó ṣẹ̀wọ̀n lé lórí. Kọmíṣánná fún ètò ìdájọ́ àti agbẹjọ́rò àgbà ní ìpínlẹ̀ Èkó amòfin Lawal Pedro ti sọ fáwọn akọ̀ròyìn wípé irọ́ tó jìnnà sí òótọ́ ni ìròyìn náà o. Agbẹjọ́rò àgbà Pedro sọ pé irú ìròyìn báyìí lè ṣì àwọn aráàlú lọ́nà. Ọ̀gbẹ́ni Pedro sọ̀rọ̀ yìí lẹ́yìn tí Yomi Fabiyi tó jẹ́ akẹgbẹ́ bàbá Ìjẹ̀ṣà ṣàlàyé lọ́jọ́ Ẹtì ọ̀sẹ̀ tó kọjá pé bàbá Ìjẹ̀ṣà ti gba ìtúsílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn sì ti sọ pé kò jẹ̀bi ẹ̀sùn ìfipábá ọmọdé lòpọ̀ tí wọ́n fi kàn án. Àmọ́ amòfin àgbà Pedro sọ pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú gbogbo ìgbẹ́jọ́ bàbá Ìjẹ̀ṣà o. Ọ̀nà láti yí ìdájọ́ ilé-ẹjọ́ padà làwọn èèyàn kan wá. Agbẹjọ́rò àgbà ìpínlẹ̀ Èkó ṣàlàyé wípé ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó fìdí rẹ̀ múlẹ̀ lọ́jọ́ 14 oṣù keje ọdún 2022 pé bàbá Ìjẹ̀ṣà jẹ̀bi ẹ̀sùn ìfipábánilòpọ̀ àti ìhùwà tí kò tọ́ sí ọmọdé lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé lọ́dún 2021. Ó ní lẹ́yìn náà ni ilé-ẹjọ́ dá ẹjọ́ ẹ̀wọ̀n ọdún márùn-ún fún ọ̀gbẹ́ni Omiyinka. Agbẹjọ́rò àgbà ìpínlẹ̀ Èkó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé lóòótọ́ ni ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn gbé àwọn ẹ̀sùn kan tí wọ́n fi kan bàbá Ìjẹ̀ṣà èyí tó ṣẹlẹ̀ lọ́dún 2013 sí 2014 sẹ́gbẹ́ kan lóṣù kẹfà ọdún 2024. Àmọ́ ọ̀gbẹ́ni Pedro fìdí rẹ̀ múlẹ̀ pé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn fòǹtẹ̀lù ìdájọ́ ilé-ẹjọ́ gíga tó dájọ́ ẹ̀wọ̀n ọdún márùn-ún fún lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ èyí tó ṣẹlẹ̀ lọ́dún 2021. Amòfin àgbà Pedro fi kún ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo ọ̀nà làwọn agbẹjọ́rò bàbá Ìjẹ̀ṣà wà lábẹ́ òfin láti yí ìdájọ́ tí ilé-ẹjọ́ fún wọn dànù. Ṣùgbọ́n ọ̀gbẹ́ni Pedro fìdí rẹ̀ múlẹ̀ pé ilé-ẹjọ́ yí ẹjọ́ kòtẹ́milọ́rùn tí bàbá Ìjẹ̀ṣà fẹ́ pè ní ilé-ẹjọ́ tó ga jùlọ dànù lóṣù karùn-ún ọdún 2025. Ó ní èyí ló fòǹtẹ̀lù ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó buwọ́lu ìdájọ́ ilé-ẹjọ́ gíga èyí tó ní kí ọ̀gbẹ́ni Omiyinka lọ faṣọ péńpé roko ọba fún ọdún márùn-ún. Pedro ní ìtúsílẹ̀ bàbá Ìjẹ̀ṣà lọ́gbà ẹ̀wọ̀n kò túmọ̀ sí pé kò jẹ̀bi ẹ̀sùn tó gba ìdájọ́ lé lórí. Kọmíṣánná fún ètò ìdájọ́ ìpínlẹ̀ Èkó ṣàlàyé pé ìtumọ̀ eléyìí ni pé bàbá Ìjẹ̀ṣà lo ọdún márùn-ún tí ilé-ẹjọ́ ní kó lò lọ́gbà ẹ̀wọ̀n pérépéré gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ṣe fòǹtẹ̀lù ìdájọ́ ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó. Agbẹjọ́rò àgbà ìpínlẹ̀ Èkó wá rọ àwọn èèyàn láti kọ etí ikún sí ìròyìn táwọn kan ń gbé kiri pé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn sọ pé bàbá Ìjẹ̀ṣà kò jẹ̀bi ẹ̀sùn tó ṣẹ̀wọ̀n lé lórí. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.